wọ́n ti fún mi ládùúrà wípé àkọ́jú ìṣó. wọ́n ní kò fẹ́ kú fún mi lọ́nà kí n má kọ́ ní tèmi. lọ́mú mi rántí ọjọ́ sí tí mo máa bẹ́ ojú rere láti mú àdúrà sórí ìmàró mi kan. lọ́jọ́ náà tí mo wí gbogbo olórí àgbáyé ló bá ẹni mi sí ní. lágbèdà ti bẹ́ẹ̀ni kọ̀ọ̀tà bẹ́ẹ̀ni ẹ̀mí àmà bẹ́ẹ̀ni gbogbo wọn bẹ́ẹ̀ni wọ́n ṣe èmi sí ní òòlù. ìwọlé tí mo wọlé mo sì ju àkọ́kọ́ sí mo rẹ̀ sí ní síkì o. bàbá àkàtẹ́ lọ́la múra yẹn lámì ìkọ́lé. bàbá àkọ́láwọlé múra kan fún ìyàwó. èkó àkàrà ìbàdàn oní ọ̀dà mi sáwàdà. ìyàn kára bí sọ́dún ìyàn kẹ́ẹ̀kẹ́lá. gbogbo wọn bẹ́ẹ̀ni kalẹ̀ wọ́n ṣe èmi sí ní òòlù. wọ́n wá pè mí lérè wọ́n wá pè mí lérè wọ́n ní kí ni mo wá ṣe wọ́n ní kí ni mo bá wá bọ̀ wọ́n ní gbogbo ní mo sì lérè mo sì lérè láti wọlé orí mo wá ní kí mo ṣe lérè èmi ò jẹ́ bóyá mi lérè èmi tẹ́lẹ̀ jágbára àgbà yìí ìṣèjọ láti ìgbà tó ẹ̀yìn tí ẹ lọ́wọ́ jẹ́ pé ọmọ ọmọ ọ̀fẹ́ o ní ìdọ̀nà tó bá àgbàjẹ́ jẹ́ orí ẹ̀kún mi láàrúgbà o ẹbí náà kí ní àdárí ìmá rí ìdí ọmọ àgbàjẹ́ lọ́la lámẹ́yìn bẹ́ẹ̀ sí kẹ́mi sí kiri ìgbòho ìsì làkàrí láàájẹ́ àyíká mi bá ní ìgbòho bí kì í sọ ní ọmọ sí àgbàjẹ́ ìgbà mi àjẹgẹ́ ẹ tún káàbọ̀ sórí ètò lónìí o a tún ti dé sórí ètò Ṣọ́wọ́nyá Òbésèré ló gbé wa wọlé ìlú lẹ́pọ̀ tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi ẹ kú iṣẹ́ òní o a tún kú ọjọ́ Friday yìí ọ̀sẹ̀ tún ti ń lọ náà nìyẹn ẹ kú òpin ọ̀sẹ̀ Ṣọ́wọ́nyá lẹ́tọ̀. Àkàndé Abbas Òbésèré ọmọ Arápálá òun ló ń bọ́ lọ́wọ́ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá láti iléeṣẹ́ rédíò Dayọ̀ Agboola a tún ti dé lónìí o òní á san wá òní á dára fún wa. Mo kí gbogbo yín tẹ̀ṣọ́ mo kí yín tológun Dayọ̀ Agboola yín náà rèé o bàbá ló ń ta màmá alẹ́ mi lọ́mọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òró ẹgbẹ̀rin òró ni ta ló mẹ́gbẹ̀rin nínú yín èmi lọ́mọ eléso gidigbọ̀ ọ̀nà ṣọ́nà èso kan múrẹ́mọ lùgbàṣà ti jiná bí o speak in tongues èdè mo sọ fún yín yẹn Èkìtì nìyẹn ẹ káàbọ̀ sórí ètò Ruth Ọláìdé ìyá onípọ̀mọ́ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò pọ̀mọ́ náà ń kọ́ àtàwọn ẹja àti irú àti gbogbo ẹ kàn sí Ruth Ọláìdé ìtẹ̀bá fẹ́ ń bẹ̀. Joseph Arifo ọ̀rẹ́ mi láti secondary school báyìí káwọn èèyàn gbọ́ pé mo ń pè é lọ́lọ́gọ́ o mọ́ dá wọn lóhùn. Joseph Arifo ẹ káàbọ̀ sórí ètò. Victoria Adùn ẹ kú àbọ̀ àrẹ̀kọ̀dá presence yín ọ̀rẹ́ mi aráàlú alágídí arigidi Adéwálé Ọlọ́lá ọkọ̀ Olúfúnmilówó bàbá tí mẹ́rin ẹ káàbọ̀ sórí ètò àjọ gbádùn ara wa tó dùn lọ́tẹ̀ yìí Òbésèré rèé.
Abubakar Bímbọ́ Ọláyíwọlá Mama Jubril ẹ màmá káàbọ̀ sórí ètò báwo ni New Jersey ẹ pẹ̀lẹ́ Adéọlá náà ń kọ́ ọmọ ìyá tó relé níjọ́sí ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yálètò tó ń jáde láti Dayọ̀ Agbọ́lá rédíò àṣẹbẹ̀rẹ̀ náà ni o tí míìsì okòun òbẹ́sẹ̀rẹ̀ rèé ó ní ìlú lépo tèmi gbọ́dọ̀ wọ́n mi ìlú lépo tèmi kí lépo ti yín níbẹ̀ yẹn ṣó ń jẹ ni àbọ̀tí Adéníyì Adélékè I can see you ẹ màmá káàbọ̀ sórí ètò ṣọwọ́ ya ẹ kú iṣẹ́ òní èyí lè tò tó tún pin ní ọ̀sẹ̀ yìí ó tún di Monday lẹ́yìn eléyìí ká tó pàdé ètò ọ̀tọ̀ la ní fún ọ̀la àti Sunday ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ya. Òbésèré ló ń pèdè ó ní baba ló ń ta òpè mi wá lórí ètò mo wá ní kó wá bá wa dálejò lónìí Òbésèré òun ló ń kọrin fún wa Haruna Ìṣọ̀lá gan ń bọ̀ lọ́nà ẹ gbádùn wa tó lónìí. Ẹ̀jẹ̀ á gbọ́ ilé yìí. Yes, I can see you. Welcome to the show. Ẹ màmá kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yálètò tó ń lọ lọ́wọ́. Ẹ kú àbọ̀. Iná ti ràn ó kọ ọmọ tí ó kọ ọ bẹ́ẹ̀rù. Haruna Ìṣọ̀lá bàbá Gani àgbà.
iná ti ràn ó kọ ọmọ tí ó kọ́wọ́ bẹ́rù ẹ má gbá pẹ́nátì wọ́n tróyìn o. wọ́n ti gbá pẹ́nátì lọ́jọ́. ẹ̀yin tẹ́ ẹ bá wà lẹ́nu iṣẹ́ ẹ má má sùn o kẹ́ ẹ má bàa sùn láyé fẹlẹ́ sí ó ní yé máa sùn gbà kó o jẹ́. nǹkan sọ̀rọ̀ nǹkan ọ̀túnra ẹ̀wẹ̀ àwa aládé ìlúwa orí ẹ̀ máa ń lọ. àwọn ọjọ́ sí wọlé wọ́n tún gbé wọ́tà bọ́ọ̀tù wọ́n dẹ́. Wálé ọlọ́lá ṣé o gbé wọ́tà bọ́ọ̀tù ẹ̀ dání yéé máa sùn gbà kó o jẹ́. èèyà ìyẹn arúgbó ọ̀ṣọ́lá yẹn màá tún bẹ́ẹ̀ fi sí i láìpẹ́ màá tún fi sí i. Yé máa sùn gbàkó jẹ́ small doctor ó ní penalty ẹ jẹ́ ká ṣèkì bọ́dì wa o ọmọ kí skeli ó ní ẹja ṣèkì bọ́dì wa I say keep your money. wọ́n ní o keep owó ẹ Keep your own rent. keep everything That is present. shake your body níjọ. Alaye, you go play penalty, go throw you. See? You know it, do it. Any money no shame me. bẹ́ẹ̀ni shake your body oya shake body oya shake body oya move body. TGIF thank God it is Friday òpin ọ̀sẹ̀ láti wà weekend ti dé aago kákọjá ìṣẹ́jú méjìlélógún lọ́dọ̀ wa ń bí òpin ọ̀sẹ̀ ti dé ẹ jájó shake your body. Oya shake body. Oya move body. This is from Scaling. Scales. Ìyá máa pè é Scali. Ó ní shake body. Ju bọ́dì ẹ gbogbo àìsàn tó wà ń bẹ̀ gbádànù. Ó yá shake body. Shake body.
wá àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ẹ lọ download application wa o a tún ti ṣe àwọn new things lórí ẹ̀ ẹ lọ sọ́ndà news ẹ máa rí àwọn program wa ẹ lọ sọ́ndà podcast ẹ máa rí gbogbo àwọn ohun tá a rí ṣe ẹ lọ sọ́ndà advertisement ẹ máa rí ti advertisement event planning ẹ lọ síbẹ̀ ẹ̀ẹ́dẹ́ ìfẹsẹ̀ lóríṣiríṣi ẹ máa rí bẹ̀ ẹ lọ download ẹ̀ Dayo Agbola radio yes transmitting live to you from Abalonta Digital Studio ní Baltimore ní Maryland ní àhín shake body let's go. ọ̀dà eléyìí kọ́ I know who I am mo mẹ́ni mo jẹ́. eléyìí ní mo mẹ́ni mo jẹ́ I know who I am by Sinach mo mẹ́ni tí mo jẹ́ ìwọ kọ́. We are a chosen generation, called for to show His excellence. All I require for life, God has given me, and I know who I am. We are a chosen generation, called for to show His excellence. All I require for life, God has given me. I know who I am. I know who God says I am. What He says I am. Where He says I am. I know who I am. I know who God says I am. Ìjó mẹ́rin tó jẹ́. This song says I know who I am. All that pertains to goodness God has given it unto me. Ọ̀pọ̀ nínú wọn lọ́dún ti fún lóhun tábìlì èdè èèyàn tí a fẹ́. Ṣàmọ̀rú èèyàn tí a jẹ́ ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún sẹ́yìn àwọn èèyàn mẹ́ni tó ń kọrin yìí o ìtàn tá a gbọ́ ni pé alàgbà ìjọ wọn ló jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n Christ Embassy náà ní arábìnrin ń lọ tí Pastor Chris Oyakilome tó sponsor ẹ̀ wọ́n ti mọ̀ káàkiri àgbáyé kọ́lọ́ ń tàrí ẹsẹ̀ wá síbi tó dáa o orí wa gbé wa lọ síbi tó dáa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló yẹ kó ṣiṣẹ́ mẹkáníìkì tó lọ ṣe ń dókítọ̀ á kàn rí pé òun òfìfín yìí dán sínú òní ṣé ń gbọ́ I know who I am God knows what belongs to me and he will give him unto me àbí ẹ má jẹ́ àṣọ ìgbó sọ́ọ̀tì. Mo mọ tọ́lọ̀ ní mo jẹ́ irú ẹni tó ní mo jẹ́ a working power. This is I Know Who I Am by Sinach with special request from Adewale Olola Olóòfẹ́ Bakalat by P-Square ẹjọ́ wọlé Bakalat by P-Square. I Know Who I Am ló ń lọ Bakalat àwọlé lé lórí látọ̀dọ̀ àwọn P-Square ó yá.
ẹ má jẹ́ ó jọ bí àrà lójú ẹ̀yìn o olúwa ọba ló fi ṣẹ́rán wa Dayọ̀ Agbọ́lá rédíò TV náà la wà o lórí ètò Ṣọ́wọ́nyá fòpin ọ̀sẹ̀ yìí Thank God it's Friday òpin ọ̀sẹ̀ la wà ijó ni ijó lónìí ijó làbò níjó orin tá a kọ́ fi wọlé ní ìlú lépo tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi kí lépo tiẹ̀ ṣé yán ni àbámọ̀là àbóúnjẹ àbọ́tí àbóbìnrin kí lépo tiẹ̀ ìlú lépo tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi bákan láti lélẹ́yìí gba special request látọ̀dọ̀ Adéwálé Ọlọ́lá. À ń fi àsìkò yìí pè yín ẹ wá polówó ọjà yín lórí ètò wa o. Irọ́ ni òótọ́ ni ẹ tiẹ̀ wá tẹ̀ wò. Ojoojúmọ́ la máa gbé ìpolówó ọjà yín jáde. Bẹ́ẹ̀ bá ṣe ń wò lórí Facebook, lẹ máa gbọ́ lórí YouTube, lẹ máa gbọ́ lórí rédíò wa. Bákan náà lórí wẹ́bsáìtì wa ìpolówó ọjà yín máa wà ń bẹ̀. Ẹ tètè máa bọ̀ káyọ̀ tó tán o. Látòrí P-Square a máa gbàbẹ̀ wọ́n Ọlámídé. Ó ní kó jó bí olówó má lọ jó bí olóṣì ó yá. Wọ́n ná bẹ́ẹ̀ níbí
má lọ jó bí olòṣì ó yá jó bí dádì kò jó bí mọ́mì àní ó jó bí olówó. Ayé fẹ́lẹ́ fẹ́ bá wa dá sétò yìí o nínú àwọn ẹ̀tọ́ pè ní overcomer ayé fẹ́lẹ́ kò fẹ́ bá wa dá sí. Ayé fẹ́lẹ́ lélẹ́yìí ó pè ní overcomer ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ rí overcomer yẹn rèé. Ọlásùnkànmí Àríyìíbí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò I can see you o mo recognize presence yín ẹ káàbọ̀ sórí ètò Ọlásùnkànmí Àríyìíbí ṣọwọ́ yẹ́lẹ̀tò tó lọ lọ́wọ́ thank God it is Friday ayéfẹ́lẹ́ òun ló ń bọ́ lọ́wọ́ yìí ayéfẹ́lẹ́ ó ní overcomer. Tààlà bá tún máa gbéga lẹ́yìn Olúwa kò sólúwa ẹ̀ Ọlọ́run ọba nìkan ni ọba ìdùmọ̀rè tó ń baráyé wọ̀ ọba tó ń ṣaráyé láàánú Olúwa ọba tí ń jẹ́ èmi ni atóláni atópani atólani ọba tó jọba kárí ayé gbogbo Olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀. Arákùnrin kún fún arrangement ẹ̀yin ẹ máa gbọ́ arrangement bó ṣe wọ orin kan sórin kejì ó kọjá be careful.
lọ sókè níbi gíga. Ayé fẹ́lẹ́ ṣe kọrin lọ lọ́wọ́. Ọ̀rọ̀ kan wà tó ń jọ mí lójú. A gbọ́ pé ejò kó 36 million naira jẹ. Lọ́sẹ̀ yìí náà wọ́n tún ní mọ́ńkì inú ọ̀bọ. Ìyẹn náà tún kó 70 million jẹ. Tó bá dọ̀la nísìnyí, kó wọ́n yẹ pé ẹlífáǹtì ló máa kó 300 million jẹ. Àbí? Ẹ bá a dá lọ́rọ̀ yìí o. Efrabon you go wound o. Àwọn ẹranko ni pé àwọn èèyàn ò tẹ́kì ojúṣe wọn. Wọ́n wò pé gbogbo owó tí Buhari ń gbà àwọn ọmọ ibi tán kó sí. Wọ́n wò pé ó yẹ káwọn náà lọ́mọ kó owó yẹn náà. Efrabon you go wound o. Ọ̀tá lábẹ́rẹ́. This is Mad Melon and Monte Black. Mad Melon and Monte Black. Taco Driver. This with Efrabon. Remix. What? Ṣáwọn bàbá yìí ṣì ń kọrin. Ìgbà kan wà tí wọ́n rìn. Sọ kọrin tó yẹ pé everybody ló ń gbọ́. Bọ́nà wà. Ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lọ́mọ bíbí inú ìyá. Àwọn là ń lògbà, ìgbà mọ́ lò wá o. Ẹja lò gbà wá dáradára.
The time is 1:44. Yes, you're listening to the program. Shawanya, you're watching us live on Facebook. Shawanya is the show. This is Dayo Agboda Radio TV. Yes, keep on rocking. Say what? Yes. Ẹ̀jẹ̀ agbóhùn tó bẹ̀rẹ̀ sọ fún wa. Evergreen lélẹ́yìí látọ̀dọ̀ Chief Commander Ebenezer Obey. Tí n bá ń gbọ́ orin yìí, màá máa rántí 1977 lọ́sàn-án ọjọ́ kan báyìí à ń jẹyán ni ìyẹn àtọbẹ̀ ẹ̀gúsí orin wa ń sẹ́ lábẹ́ àtomi tútù ó máa ń jẹ́ kí n rántí orin yẹn nígbàkigbà tí n bá ń play ẹ̀. I'm talking of 1977 ọdún mélòó sẹ́yìn. Mi mọ̀ bóyá ó ṣèwọ náà rí tó yẹ pé tó bá ń gbọ́ àwọn orin kan wàá máa rántí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ nígbà tí ó ń gbọ́ orin yẹn. Eléyìí mo rántí pé à ń jẹyán lọ́sàn-án ọjọ́ yẹn ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùúsí la fi ń jẹyán orin wa ń sẹ́ lọ lábẹ́ àtomi tútù mo rántí dáadáa vividly. Ọlá ẹ mọ̀mọ́ rẹ̀ káàbọ̀ sórí ètò Showanya lẹ́tọ̀ eléyìí tó ń lọ lọ́wọ́. Thank God it's Friday. Onílọ́jọ́ Friday kò sí léèwé lọ́la àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà àbẹ̀tọ́jọ́ ìsinmi ni. Ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi. Ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi. Dẹ̀yìn lẹ́yìn mi o, dẹ̀yìn lẹ́yìn mi o, dẹ̀yìn lẹ́yìn mi. Ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi, mo sọ fún ọ. Elérò rere ni kó máa bá mi tán. Elérò búburú padà lẹ́yìn mi. Tí tèmi mo sọ o, mi ò mọ tiẹ̀, ìwọ náà sọ tiẹ̀. Ẹrẹ̀kẹ̀sùn rẹ̀, ẹrẹ̀kẹ̀sùn rẹ̀. Ẹ wo orin yẹn bó ṣe ń lọ slowly ó máa sẹ́sìyàn lọ́pọlọ
kí oníwàdùwàdù kí onírọ̀ṣ. ǹjẹ́ ẹ ní ìnáwó kan tẹ́ fẹ́ ṣe tẹ̀dẹ̀ ń fẹ́ olórin tó gbajúmọ̀ tí ó bá yín kọrin ẹ kàn sí wa ẹ pè wá lórí ẹ̀rọ yìí 443-410-2426 ẹ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ìsìn á jẹ́ ká ẹ mọ olórin náà ẹ ṣé. ṣé DJ lẹ́fẹ́ fún occasion yìí ni àbí MC tó kójú owó ẹ pè wá lẹ́yìn ètò a ó fún yín nọ́mbà wọn. ṣé photographer lẹ́yìn fẹ́ àbí onífídíò tó máa yá tó máa mọ́lẹ̀ kedere ẹ pè wá lẹ́yìn ètò lórí 443-410-2426 a ó jẹ́ kẹ́ ẹ mọ̀. +1 Adéwálé Ọlọ́lá +1 dẹ́ wàá wá pé nọ́mbà yẹn síwájú ẹ̀ +1 443-410-2426. wọ́n ṣe bọ́lá tán ọlọ́ọ̀tán ọlọ́kùnsẹ́yìn ni o orí lórí ìjọ. Abẹ́gbà lẹ́wọ́ Ebenezer Obey kápẹ́lẹ́ Àyùbá lọ́wọ́ Àyùbá kí ló ní bá wa sọ. Respect my parents, mommy. Respect to the elders, again. ṣé ẹni páwọn èèyàn ti kọrin evergreen náà tún lélẹ́yìí àwọn orin tí ò lẹ́gbẹ́ ó kọjá bìkẹ́fù ó kọjá rẹ́kẹ́rẹ́kẹ́. Respect to the parents, mommy. Respect
lélẹ́yìí ó ní ijó fújì Adéwálé Àyùbá Bọ̀súé king Bọ̀súé master. Àwa la lóní, àwa la níjó, àwa la nílò, àwa la nílé. Láti Nàìjíríà ẹtí ń bọ̀ wá ọlọ́pàá ìbò ọmọ ń tó lò wá. Ìyàpọ̀lẹ̀ tẹ̀ lọ́rùn sí wa. Ìyàpọ̀lẹ̀ tẹ̀ lọ́rùn sí wa. Respect my parents. Mo kí yín o. Respect to the end. Bákan náà ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ wá sórí ètò respect mo respect mo kí gbogbo yín sórí ètò. mo ní kí n sọ fún yín pé gbogbo ohun tí a ṣe ní láàfin yìí ẹ lọ sórí YouTube ẹ máa rí everything láti bẹ̀rẹ̀ dé parí so kò sí ohun tí ẹ lè miss everything wà lórí YouTube ẹ̀yin kàn ti táàpù Dayọ̀ Agboola àgbẹ̀ gbogbo ẹ̀ jáde fún yín so ẹ miss anything ẹ̀ ń bákan náà ẹ lọ sórí podcast lórí application wa ẹ máa gbọ́ audio ẹ̀ náà gbogbo ẹ̀ ló wà níbẹ̀. Nínú music eléyìí náà pè ní prelude kó tó wọnú ijó fújì gangan ẹ̀rí bó ṣe máa ń lọ ó máa wọ ijó fújì kan ní pẹlẹbẹ pàm. Fújì lárinrin ẹ̀bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà ẹ̀yẹ̀wà ọ́sítàndì kẹ́ máa jó. Ijó fújì yẹn ló rárí wọlé yìí o ó ní ẹbẹ̀rẹ̀ kẹjọ ó yá let's go. Thank God today is Friday òpin ọ̀sẹ̀ láwà ẹjọ́. Lọ́lá
Adéwálé Àyùbá Bọ̀súè Fuji Master. Ògbẹ́jà wá kò fẹ́ gbẹ́jà lọ ara olè náà nìyẹn. Ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀yìn ọ̀dáyà nílé tó máa ń sọ nínú oníkanra ni. Sọ̀ní ló kọrin yẹn lóòótọ́. Ṣé ń gbádùn wa? Aago méjì ó kọjá ìṣẹ́jú kan a sì lọ́gbọ̀n ìṣẹ́jú sí lórí ètò tá a wà yìí o bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé ṣọwọ́ ń yẹ́lẹ̀ ètò tó ń lọ lọ́wọ́ lórí Dayo Agboola rédíò TV yes Adéwálé Àyùbá òun ló ń já wa sí. Ìṣòro gbangba títì, mo fẹ́ mọ ohun tó fẹ́ tó o. Ó jẹ́ bàbí ìjó, àfẹ́sẹ̀ sáré ìjó, àkọ́fẹ́ rí combination. Ẹ jẹ́ kọ́mọdé yìí ọmọdé rẹ̀. Ọlọ́mọdé Cinderella. Adéwálé Àyùbá èmi ò láìkì sọkúsọ. Kí ló fẹ́ fi gúdígudì ṣe bọ̀dá àgbà?
ara àwọn bọ̀dá àgbà tó máa ń fi súwìtì tọmọ ọlọ́mọ wọlé rèé o kó wá gba gúdígúdí. Kàmbárí àṣẹ tí ẹ̀yà tàbá ìṣe torí ìgbòdì ìsáyà ẹni kí wá gbà wá sákì kí wá gbà gúdígúdí kí wá gbà gúdígúdí kí wá gbà ẹ̀sìn ìsáyà kí wá ti sùn ìsáyà ká wá gbà ìṣàkóbá tábà tí wá ṣàkóbá kí wá gbà ẹ̀sìn ìsìnkú kálá ìjọba tẹ̀sán àṣẹ tí ẹ̀yà tàbá ìdí. ọlọ́mọdé sì bàrẹ̀ láàárọ̀ sáré wọ́n ní kó wá Kawasaki kó wá gba gúdígúdí Mr. Kawasaki Mr. Kambari. Ẹ̀gbọ́n kí ni ọmọdé mọ̀. Lórí ọwọ́ yẹn a máa pe bàbá aládùá Akédáìró bàbá Ìjẹ̀ṣà kán bá wọlé. Akédáìró bàbá aládùá ó ní ọmọlanke má fi mí dẹ̀ dìmẹ́rù ọmọlanke òun náà ló tún kọ́ sí pé ẹ̀kúnrẹ́rẹ́ ni mo wà yìí o bàbá aládùá Akédáìró òun ló bí Pọ́nplé bàbá aládùá. Bàbá alákọ̀ọ́dúnrún ẹgbọ́n yìí. Eléyìí ga.
ọ̀pọ̀ ọdún yín bóyá lẹ gbọ́ ní eléyìí àwọn tó bá dẹ̀ gbọ́ ní bóyá ẹ̀kan ṣe náà gbọ́ ẹ máa tún sórí rédíò wa gbogbo ẹ̀ làwa ní lọ́wọ́ ó ní ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí bàbá aládùúà akédàró. lónìí ọjọ́ Friday òpin ọ̀sẹ̀ láwà ó yá ẹ máa jó. òun ilé ìkọjá bí kíáfù bàbá aládùúrà akédàró. látòrí bàbá aládùúrà tá a bá ti kú lórí bàbá aládùúrà àwọn lékè levite òun ló fẹ́ máa dá sí ẹ̀ jágbọ́ àbáyé tán. aago méjì kọjá ìṣẹ́jú mọ́kànlá láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ibẹ̀ láti ń bọ̀. lékè ìfarasọ́dọ́ni. lékè levite ó yá àwọn àlùjọ tó kí bọ́bọ́. lékè lẹ́gbà lélẹ́yìí o ẹ̀yin tó bá yẹ pé ẹsẹ̀ ń wọlé ni ṣọwọ́ yálé ètò tó ń lọ lọ́wọ́ àwọn kan ní nẹ́tíwọ̀kì ò jẹ́ káwọn rí wò sọ́rí o miss náà ibi tẹ́ ń jọyìn náà ètò náà ni.
ẹ̀yin tí nẹ́tíwọ́ọ̀kì yóò bá dáa ẹ pa fóònù yín kẹ́ ẹ tún tàn. orí ètò náà la wà o yes ẹ káàbọ̀ sórí ètò náà lékè lẹ́bàáì olókọ́ni lọ́wọ́ ẹ̀rọ a máa gbọ́ ẹ máa ẹ̀jọ́ yẹn lọ. ó ní àgbòdè ṣakọ àgbòdè ṣógé my enemy no go last àwọn ọ̀tá tèmi kò ní last. Hey. tẹ̀sí mi sílẹ̀ ẹ ṣe tẹ̀sí mi sílẹ̀ mo di tẹlifíṣàn mo dẹ̀ máa ṣó mo di tẹlifíṣàn mo dẹ̀ máa ṣó àwọn olórin rèé lékè lẹ́bàáì. ọ̀rọ̀ pọ̀ nínú orin yìí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ó ti dínkù jù aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún aago méjì kọjá ẹ̀ lọ́dọ̀ wá ń bí ẹ sì káàbọ̀ sórí ètò náà ṣọwọ́ yá lónìí Friday yes. Olúwa gbé mi sókè bàbá. Tá a bá ti gbà á lọ́wọ́ lẹ́kẹ̀lẹ́ báyìí a máa pe nice wọlé ó ní gangan aṣọ. ẹ̀yin tẹ́ lè jẹ́ ìwọ̀n báyìí
ẹ lọ sórí Facebook àbí sórí YouTube ẹ máa bá ètò níbẹ̀ ẹ máa bá tàná ẹ máa bá tìjẹta tìjẹni gan bẹ́ẹ̀ tìjọ ajé ọjọ́ Monday yẹn náà wà bẹ́ẹ̀ gbogbo àwọn ètò tá a ti ń ṣe ó wà lórí YouTube ẹ lè wò padà bákan náà lórí podcast lórí application wa tẹ́ bá download ẹ máa bá ń bẹ̀ yes kò sóhun tó sọnù o gbogbo ẹ̀ ń tá a kí ẹ máa bá kìíní yín bẹ̀ ẹ ṣe. ají ṣe bí Ọ̀yọ́ là ń rí Ọ̀yọ́ ò lè ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan àwa là ń pèdè agbára Ọlọ́run Olódùmarè ni o. Ayagba, ọ̀ràmọ̀, ọ̀gbàsọ̀. Gangnam Style 낮에는 따사로운 인간적인 여자 커피 한 잔에 여유를 아는 품격 있는 여자 밤이 오면 심장이 뜨거워지는 여자 그런 반전 있는 여자 ẹ má jọyà yìí lẹ́nu pé atúngbẹ́ ti Korea sí mo sọ fún yín pé káàkiri àgbáyé lọ́wọ́jà wa tó káwọn ti Korea náà kan tún gbélé náà ní Gangnam Style. Gangnam Style Gangnam Style 여자 이때다 싶으면 못걷던 머리 푸는 여자 가볍지만 웬만한 노출보다 약한 여자 그런 감각적인 여자 나도 선호해 점잖아 보이지만 놀 때 너무 선호해 내가 되면 ẹ bá understand ìtumọ̀ ẹ gbá mi láago màá ṣàlàyé ẹ̀ fún yín èdè mẹ́rìnlélógún lèmi gbọ́ mo gbọ́ Chinese mo gbọ́ Ìtàló
mo gbọ́ faransé mo gbọ́ yorùbá mo gbọ́ haúsá mo gbọ́ ìgbò mo gbọ́ english mo gbọ́ broken mo gbọ́ èkìtì mo gbọ́ jẹ̀ṣà mo gbọ́ ọ̀yọ́ mo gbọ́ ṣakí mo gbọ́ ìgẹ̀nẹ́ mo gbọ́ àjọ̀tọ́ èdè mo gbọ́ pọ̀ ẹ̀yin ẹ pè mí màá túmọ̀ ẹ̀ fún yín Gardner style ẹ̀yin ò mọ̀ bẹ̀tẹ̀ yẹn pè mí. Kí bàbá fi mí lọ́kàn balẹ̀ fi mí lọ́kàn balẹ̀ olúwa. Balẹ̀ olúwa Ebenezer Obey bàbá gbọ̀rọ̀ mi rò má jẹ́ kí n ṣiṣẹ́. àwọn olórin tó máa wọlé báyìí ṣókíṣókí ni torí pé ìṣẹ́jú márùn-ún la ní sí nínú ètò yìí a sì fẹ́ káwọn olórin tó ti wà lẹ́nu ọ̀nà akẹ́kọ̀ọ́ wọlé òbéèrè lẹ́yìn ó ní fi mí lọ́kàn balẹ̀ olúwa Fẹlá ti ń kanlẹ̀kùn ó ní yellow fever Fẹlá ó ń kanlẹ̀kùn lọ́wọ́ yellow fever ibà amójúpọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àtàwọn tó ń dàrẹ́tì mọ́tò ní Nàìjà ó máa dìpù gan ìṣẹ́jú mẹ́rin ló kù ká lọ sí ìparí ètò Obey ló sì ń bọ́ lọ́wọ́. Abàmì ẹ̀dá bàbá 70 ó ti gbórí wọlé yellow fever. Ó tún fẹlẹ́ ìbá àwọn tó máa ń bọ́ra ó fi wọ́n bá wọn wí yellow fever. Fẹlá Aníkúlápó Kútì bàbá 70 abàmì ẹ̀dá yellow fever lélẹ́yìn tá n play yìí ló ń jẹ́ o yellow fever ẹ̀wọ̀n tó bàbá akọ́kọ́ fọn fèrè afọ fèrè àwọn akọrin parí.
àwọn instrumentation yẹn ga bẹ́ẹ̀ ṣe ń gbọ́ house lẹ́ ń gbọ́ guitar lẹ́ ń gbọ́ keyboard ìlú gan ògbẹ́yìn bàbá 70. mo fẹ́ kí bàbá yìí ó kọrin ní o bẹ̀rẹ̀ ní bàbá sì ń fọn. mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọládẹ́rù ẹ ṣé tẹ̀jọ́ ìwà lórí ètò Joseph Adifọ̀ ẹ ṣé tẹ̀jọ́ ìwà àdúpẹ́ Victoria Adùn àmàdúpẹ́ I appreciate ẹ ṣé Ọlọ́lá Adéwálé ẹ ṣeun tẹ̀jọ́ ìwà lórí ètò thank you very plenty. Abubakar Bímbọ́ Ọláyíwọlá àdúpẹ́ lọ́wọ́ yìí náà tẹ̀jọ́ ìwà ẹ ṣé Adéníyì Adélékè ẹ màmá ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín tẹ̀jọ́ ìwà lórí ètò yìí Mabel Okocha thank you very plenty ẹ ṣé gan ni àdúpẹ́ tẹ̀jọ́ ìwà Ọlásùnkànmí Àríyìnbí ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ọlá mo mọ̀ láti orúkọ yẹn ọlá báwọlá ṣe ń bẹnu orúkọ mi náà agboola ẹ ṣeun tẹ́ ẹ jọ ìwà lórí ètò bàbá 70 olókọrin lọ́wọ́ oníyẹ́lò fíbà ṣùgbọ́n ẹ yàgbọ́n pé bàbá àkọ́kọ́ fọpìlì náà kó tó di pé wọlé ẹja máa gbọ́ lọ. Àwọn ètò wa kọ̀ọ̀kan tá a máa gbé jáde fún òpin ọ̀sẹ̀ ó wà lórí áàpù wa o ẹ lọ sí under news ẹ máa rí program níbẹ̀ ẹ wo àwọn ètò wa lóòótọ́ kìí ṣe gbogbo ẹ̀ là ń gbé wá sórí Facebook ṣùgbọ́n ẹ wò ó ẹ̀dùn bá bá a lọ lórí rédíò náà ṣùgbọ́n a wo ọ̀pọ̀lọpọ̀ tá a ní bá gbé wá sórí Facebook a bẹ̀rẹ̀ sí ní gbé wọn wá ara àwọn ètò tá a ní tó wà ńlẹ̀ ẹ jẹ́ n ka díẹ̀ fún yín bẹ́ẹ̀. Ní ọjọ́ Sunday a ní early praises láago 7, a ní news láago 9, a ní ìròyìn ní aago 5, a sì ní ètò kan Olúwa ń dábírà tó wà di aago 9. Bàbá ti ń kọrin o. Ẹ jẹ́ a gbọ́ Fẹlá díẹ̀. Malaria, Ó dárúkọ oríṣiríṣi ibà tó wà ó bẹ́ẹ̀ tó 10. Lọ́jọ́ Monday a ní good morning láago 6, a ní news láago 11, a ní Ṣọwọ́nyá láago 1,
gbélégbọ́ aago 6 nìyẹn àlọ́ àpamọ̀ láago 9 lọ́jọ́ Tuesday a ní news láago 11 àníṣọwọ́nyá láago 1 old school abẹ́ aago 5 nìyẹn wá lórí ètò ìkíni lédè Ìjẹ̀ṣà aago 8 tó bá dago 10 music all the way yẹn lọ́jọ́ Tuesday. tó bá dijọ́ Wednesday news láago 11 Ṣówónyá láago 1 our heritage níbi tá a ti máa sọ àwọn nǹkan tó lọ fún wa láago 5 kásùn láyọ̀ láago 10 alẹ́ ọjọ́ Thursday news láago 11 Ṣówónyá láago 1 VIP ibi tá a gbá wa gbé àwọn àlejò kọ̀ọ̀kan wá láago 5 nìyẹn the fact of science aago 8 nìyẹn bá wá tó bá dijọ́ Friday yẹn ní ròní news láago 11 Ṣówónyá ìyẹn ètò tá à ń ṣe lọ́wọ́ aago 1 ni comedy time aago 4 wákàtí ìtúsílẹ̀ aago 7 then thank God it is Friday TGIF aago 10 alẹ́ nìyẹn tẹ́tí sí then tó bá di ọjọ́ sátidé aago 9 news aago 9 alẹ́ old school affair aago 10 ẹ̀kú òpin ọ̀sẹ̀ àwọn program ló kù sí wa tí a fẹ́ fíìsì bíi àyọkà campus live àti ìní pìrìsẹ́ńtà fún wọn ni ìwọ́n tó bá rò pé o lè pìrìsẹ́ǹt ẹ kàn sí mi ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ ṣe Yellow Fever by Fẹlá ṣùgbọ́n Wàsíù ni mo fẹ́ ká fi ráǹdì ètò yìí King Wàsíù Àyìndé Bashir olúwayé Fújì olúbàbá wa ráǹdì ètò yìí ẹ ṣe. a fẹ́ máa lọ báyìí o ẹ sì pàdé wa lórí ẹ̀rọ rédíò ó ń lọ láfùsí ń lọ 24 hours ní non-stop títí dìgbà tá a tún máa padà wá sórí Facebook Dayọ̀ Agboola ló sọ fún yín pé Ọlọ́run ló wà pẹ̀lú yín ẹ ṣé.